náà ni olólùfẹ́ yín a ní ká mú update lórí ọ̀rọ̀ Ramoni alápatà ìlú Ìlọrin. Ẹgbọ́n tí wọ́n sọ nílé ẹjọ́, wọ́n ní ọwọ́ ìnàkí òun ni wọ́n rí nínú kòkò ọbẹ̀ nílé Ramoni. Kò mà sí ohun tí etí ò ní gbọ́ o, kò mà sí ohun tí etí ò ní gbọ́ o. Ẹjọ́ ìjọ wo ni Ramoni di ọlọ́dẹ tó ń lọ ń pa ìnàkí nínú igbó? Wọ́n ní ọwọ́ ìnàkí ni wọ́n rí o. Òun la mú wá fún yín kẹ́ wá fi tí ara yín gbọ́ o. Wọ́n ní ọwọ́ ìnàkí ni wọ́n rí o nílé Ramoni. Ramoni tó sọra ẹ̀ di alápatà. Ìlú Nàìjíríà. Ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ọmọ yín ní Ramoni, ẹ lọ yí orúkọ àwọn ọmọ yín padà o. Ẹ sọ ọmọ yín ní orúkọ tó ní ìtumọ̀. Ẹ sọ ọmọ yín ní orúkọ Yorùbá. Ẹ sọ ọmọ yín ní orúkọ ọmọ aládé. Ṣé ẹ rántí Adédoyin Ramoni tó ní Oòduà University nílé Ifẹ̀? Ramoni lórúkọ náà. Dàsí another Ramoni náà. Ramoni kan náà máa ṣe wà tó jẹ́ pé aláyé ràdàràdà lòun náà bí tàwọn Ramoni tó ń pààyàn wọ̀nyí. Ẹ̀yin olólùfẹ́ mi, ń fi ohùn sí nísìkẹ́ wá gbọ́ nǹkan tí Ramoni sọ. Ẹ gbọ́ nǹkan tí wọ́n ní Ramoni sọ. Ramoni tó sọ̀rọ̀ nílé ẹjọ́ pé kán fi àwọn tó kù sílẹ̀, àwọn èèyàn tó kù sílẹ̀ pé òun nìkan lòun dá pa, lẹ́tí sọ pé ọwọ́ ìnàkí lórí. Àwọn ará Ìlọrin ti yarí o. Ẹ wá gbọ́ ohun tó sọ, ẹ jẹ́ ká farabalẹ̀. Ramoni, ẹ̀yin ará Ìlọrin ẹ gbọ́. Ok, ìlú wo la wà yìí? Ìlọrin ni mo wà ọ́. Láti Abẹ́òkúta ni mo ti wá lórí ọ̀rọ̀ yìí. Lórí ọ̀rọ̀ wo sà kí ẹ jẹ́ kí n wọlé máa ní ẹ̀kọ́ sáwá sọ. Alápatà tó ń pààyàn. A rí pé òní ni ìgbẹ́jọ́ rẹ̀ wáyé. Kí ni ẹ rí sí ìgbẹ́jọ́ tí ó wáyé lónìí ní kóòtù tí a wà yìí? Ṣé rí tó kọjú sí ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí pé àwọn ìjọba wa ń ṣiṣẹ́ o, ìrònú wa ló kàn yàtọ̀. Ṣé rí ẹni tí ẹ ń wò yìí tí wọ́n bá lù kò ní sọ̀rọ̀ mọ́, àbí ká máa tọ́jú ẹ̀ ká lè bá gẹ́ẹ̀tì òdodo látara kí n tó ṣẹlẹ̀. Àwọn èèyàn pọ̀ tó fẹ́ kà, ṣùgbọ́n wọ́n ń fi owó wọ́n fi ń bọ̀ wọn lábẹ́ ni. So bí ara ṣe ń tà wá èèyàn la fi ń sọ̀rọ̀. Àwọn ìjọba náà lè ń lò lákàyè lórí tí wọ́n ń ṣe, torí pé tí wọ́n bá ti dá pa àwọn tó kù lẹ́yìn yẹn náà wọn ò ní rí wọn pamọ́ o. Bẹ́ẹ̀ni wọ́n mọ̀ ṣiṣẹ́ àbúrò ṣùgbọ́n abẹ́lẹ̀. wọ́n láti máa sún ẹjọ́ yẹn sún. March 28 wọ́n á ṣe final judgment. Ẹ sà, àwa gbọ́ pé wọ́n ní lọ́ọ̀yà rẹ̀ ń kílèmù ní ìsìn pé ọwọ́ ìdọ̀kí ọwọ́ tí wọ́n bá lè rẹ̀ lọ́wọ́ tó ní péǹtì tó dẹ̀ ní lélẹ̀ ní. Tí wọ́n dá ọmọ yẹn sí ní gáràjì Ọ̀fà. Ṣé báwọn ìjọba ti bá ti rí ọ̀pọ̀lọpọ̀ fídíò tó sọ̀rọ̀ àti evidence last call tó ẹ̀ tó sọ ní pé àwọn tó wà ń bẹ̀ àwọn òṣìṣẹ́ oníkan ló ń pa. Kí wá ní rẹ́kọ̀dù náà? Kí wá lẹ́yìn wá rọ̀ ìjọba lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Ìjọba kú àlèmí tẹ́ ń bẹ̀. Mo ń bẹ̀ bàbá wa Abdulrahman kánjọ ìlú táwa yìí ìlú ẹ̀sìn, ìlú tó ti pa ọ̀pọ̀lọpọ̀ orúkọ èèyàn jẹ́ ni. Ṣé rí lérí àwọn ìlú mi tó bá ṣẹlẹ̀ wọn ní kàbú? But Kwara State ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lórúkọ jẹ́. Ẹ jọ̀ọ́ kíákíá ẹ jẹ́ ká ṣe ìdájọ́ yìí. Nítorí wọ́n ti pẹ́ ó máa ń tún gbọ́n sí agbọ́njú yẹn lọ. Ẹ jẹ́ kí ìdájọ́ yìí wá. Tẹ́ bá fẹ́ pa ẹ jẹ́ káwọn èèyàn rí i pé wọ́n pa á lóòótọ́. Kò gbọ́dọ̀ lọ́bẹ̀ o, kò gbọ́dọ̀ lọ́bẹ̀ o. Orúkọ mi ni Adésínà Bọ́lá Kẹ́hìn Jimoh. Ìyẹn dákẹ́ yẹn wá fún wa. Ta ló fẹ́ sọ̀rọ̀ náà yẹn obìnrin? Ẹja sọ̀rọ̀. Ẹ wá sọ, ẹ dákẹ́ wá sọ̀rọ̀. Ẹ bọ́ síbi. Ẹ máa share program ẹjọ́, ẹ máa share ẹjọ́. Ẹ ọmọ Nàìjíríà, ẹ máa share. Okay, let's go. Kí ni kọ́lọ́ ṣẹlẹ̀ bí lé ní báyìí? Yes, àwa fún kéèsì bọ́ọ̀ Abdulrahman tó pààyàn yẹn, bọ́ọ̀ pààyàn yẹn, òun la wá fún. Nílùú wo? Alápatà nílùú Ìlọrin. But ó wá fọ́nì sí wa lónìí báyìí, wọ́n tún sún ẹjọ́ yẹn síwájú. Because àti wò pé lónìí báyìí wọ́n bọ̀ lọ ṣe kéèsì bọ́ọ̀ yẹn. Because mama Absat gbogbo alájọ wà ń bì ní court lónìí. Wọ́n lè tún sún ẹjọ́ yẹn. But abẹ gọ́vnà wa Abdulrahman Abdulrasaq kan jẹ́ kí kéèsì yìí kó tètè ẹ máa ṣíà tètè mọ bí tá à ń lọ
adẹ̀tún rọ ọba Ìlọrin náà Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ táìmù wọn ló máa bàjẹ́ ẹ̀dá pẹ̀lú àbẹ̀ ọba Ìlọrin wọ́n jẹ́ kí kéèsì yìí kó tètè mọ bí tá à ń lọ àpò Ọlọ́run bẹ̀ wọ́n Ọlọ́run dẹ̀ wọlá inú oṣù Ramadan táwa gbogbo àwọn tó tún kù náà tó jẹ́ pé wọ́n ń ṣe tí àfà wọ́n máa ń pààyàn wọ́n máa ń gé orí èèyàn wọ́n fi ń ṣe ọlà wọ́n fi ń ṣe owó Ọlọ́run wọlá inú oṣù Ramadan kó máa tú àṣírí wọn káṣírí wọn mọ́ bò ìkọ́ sọ ń pọ̀ lọ́rin o wọ́n pọ̀ lọ́rin bojú wọ́n pọ̀ lọ́rin wọ́n lọ fi àpò àpòbojú ni gbogbo ọmọ ọlọ́mọ lọ́n pa tán fi ń gun mọ́tò tán fi ń ṣe ọlá sí wọn Ọlọ́run tú àṣírí wọn kọ́ńdẹ́jọ́ kí gómìnà kan jẹ́ ká tètè mọ bí tí kéèsì yìí máa hẹ́ẹ̀dì sí. ẹ jẹ́ kí a sọ̀rọ̀ náà ok ọ̀yà wọlé síbi ọmọ rẹ̀ ọ̀yà à ń gbọ́rọ̀ yín. ṣe rí ní tó lè mú àpọ́nlé tá a bá láyé tó lè dá padà sínú ìlú tá a wà nílùú Ìlọrin Àfọ̀njá yìí ni pé kí wọ́n ṣe kéèsì yìí bó ti yẹ kí wọ́n ṣe àpọ́nlé àti ìta gbọ́njú bá nílọrin ní tó lè mú dá padà wá sílùú ìlú yìí ní kí kéèsì yìí kí wọ́n má dàbàrú rẹ̀ kí wọ́n ṣe bó ti yẹ kí wọ́n ṣe torí gbogbo ẹ tó bá jọ ọmọ ọkọ tí èso máa lè kò sẹ́yìn tó lè wà níbi kan yìí kó sọ pé ọmọ Ìlọrin lòun tó bá lójú tì ọ̀rọ̀ tó lúwarí ọgbọ̀ èèyàn fẹ́ lè lọ bínú kú fúdí èyí ẹ dákun àárọ̀ ìjọba Abdulrahman Abdulrasaq kí wọ́n dákun tó Ọlọ́run kí wọ́n má jẹ́ kí kéèsì ọ̀dà barú kí wọ́n ṣe bó ṣe kí wọ́n ṣe kí ni gbogbo kí ó lè dé ògo Ìlọrin àti Ìlọrin padà sí bó ṣe wà kí tó ṣẹlẹ̀ yìí kó lè dé ògo Ìlọrin àti Ìlọrin padà sí bó ṣe wà kò sí àpẹẹrẹ kankan fún Ìlọrin bá ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí o nínú ìlú kan. wọ́n ní wọ́n ti dájọ́ rẹ̀ pé lọ́yà rẹ̀ sọ wípé kéésì Abdulrahman ló pa Afsọ pé owó ìnàkí wọ́n bá bẹ̀ kí wọ́n bẹ̀rù Ọlọ́run o kí wọ́n try kí wọ́n bẹ̀rù Ọlọ́run tó bá gbọ́ ti gbowó kó yà tètè dá owó padà kó yà tètè ṣe kíni kó tètè dá owó padà torí tí a bá ti ṣe kíni yìí tí Abdulrahman bá lọ just like that Ìlọrin yóò lè ní ìkankan mọ́ o kò sí ìkankan tí mo fẹ́ tí ó ṣe ó wá wo Abdulrahman bó ṣe mọ́ aṣọ rẹ̀ mọ́ ṣé lónìí níjọ́ wo kẹ́yà ṣí ẹ̀ tí mo sọ yìí ó jẹ bẹ̀ta ìjẹba rẹ̀ fún ìwọ french wọ́n wọ̀ bó ṣe wọnú mọ́tò bí wọ́n ní confidence lóye rẹ̀ wọ́n ní pé ìnàkí owó ìnàkí ni ẹ̀dọ́kùn torí Ọlọ́run. Lọ́yà rẹ̀ ń dìfẹ́ǹdì nígbà owó nàkí òní ọwọ́ rẹ̀ kí ẹ bẹ̀rù Ọlọ́run gbọ́dọ̀ pàní káàkó sí ìkẹ́tọ́ lè sẹ́wọ̀n lọ́nà. Lọ́yà rẹ̀ ń dìfẹ́ǹdì nígbà owó nàkí òní ọwọ́ rẹ̀ kí ẹ bẹ̀rù Ọlọ́run gbọ́dọ̀ pàní káàkó sí ìkẹ́tọ́ lè sẹ́wọ̀n lọ́nà. Sàmọ́nì ò lè ẹ̀ṣẹ̀pù ẹ̀ láàrin ẹ̀ṣẹ̀pù. Ní ìdájọ́ òdodo ní kíákíá ó sì má pẹ́ orí tó ṣẹlẹ̀ yìí ọgbà omi dúdé lọ́wọ́ wa ó sì bà Ìlọrin jẹ́ àwọn afá jẹ́ ó sì bà àwọn ẹgbẹ́ wọn náà jẹ́ bí àwọn afẹ́ ń bẹ̀ ni pé afẹ́ ìdájọ́ òdodo ó sì má pẹ́ ní òbí dáa ó wà kẹ́kẹ́ mẹ́ta pa àmì. I'm the first president of Nigeria Àbábọ̀. wọ́n ti pa àwọn èèyàn nílọrin tó ń gé orí àwọn èèyàn tó ń sọ́kà wà nínú Ìlọrin bì and this thing again tí ọba Ìlọrin kó dìde sí kéèsì yìí tí ọba Ìlọrin ọba fìlẹ̀ dìde sí kéèsì yìí kì í ṣe nǹkan tó dáa ẹ ti bà ìlú Ìlọrin jẹ́ ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹ lọ sí Ìbàdàn ikú kan báyìí ó ti ń ṣẹlẹ̀ jù ìlú Ìlọrin ìlú àlùkùrán nílùú Ìlọrin kí gómìnà náà dìde kó dìde fún kéèsì yìí káwọn aráàlú ká mọ̀ pé yes gómìnà ṣe kọ̀ọ̀kan sí kéèsì yìí bí àbá rí ìdájọ́ òdodo alágbára ọ̀pọ̀ á fi gbogbo ilé Ọlọ́run lọ́wọ́ wọ́n tún wá dá. Èèyàn fẹ́ má lè kílèmù pé ọmọ Ìlọrin ni mí ẹ̀rù bá ń bà wá tá a bá débi tá a bá ń lọ tó bá lọ́mọdún wò ni ẹ àyàwó dẹ̀ máa gbọ̀n láti mọ́ lè sọ̀rọ̀ àmọ́ ní ọlánú ọba oṣù tá a wà yìí ní gbogbo iye orí tó wà níbí báyìí lẹ́yìn pẹ̀lú gbogbo abiyamọ tó fi ẹnu sọ̀rọ̀ òdì sínú ayé rẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá dúró ní dúró pé ọ̀rọ̀ yóò ní ṣe é ṣe Ọlọ́run kó jẹ́ kó fi ilẹ̀ ṣe aṣọ́mọ rẹ̀ Ọlọ́run kó má rà ní àgbàlá yẹ ìkàkàrà ló mú mi wá bí báyìí lẹ́yìn mi ò fámìlì mọ́ rà mọ́ ni bẹ́ẹ̀ ni mi ò fámìlì mọ́ after àmọ́ èmi náà bímọ mo jẹ́ bàbá mo ṣe ń rí Ọlọ́run wọn lágbogbo ọnú ọmọ tó sọ̀rọ̀ wọn lágbogbo yorùbá tó sàmì sí Ọlọ́run kó gbèjà wa jà Ọlọ́run kó ṣàánú fún wa àwọn tó dúró pé àwọn fẹ́ gbèjà Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́.
àwọn tó wà nínú kọ̀ọ̀rọ̀ yàrá tó ń ṣiṣẹ́ burúkú tó ń ṣiṣẹ́ kọ̀ọ̀rọ̀ yìí parẹ́ ọlọ́run kò pa wọ́n ọlọ́run kò pa wọ́n ọlọ́dà hánà. agbọ́pọ̀ sọ bẹ́ẹ̀ a dẹ̀ fojú wa rí ọwọ́ yìí a dẹ̀ fojú wa rí gbogbo bó ṣe gbogbo bó ṣe pọ̀ fún jẹ gbogbo ẹ̀ la rí ẹni tó ń ká níbi tó ti ń jẹ ìfun gbogbo ẹ̀ la rí àmọ́ lẹ́yìn ọlọ́run àfọlọ́run náà ni ọlọ́run ó là gbogbo wa a ò ní ṣòfò tọmọtọmọ èèyàn abára bíi tèèyàn téèyàn dẹ̀ ní ẹ̀mí tí kò bá ní àwọn tó gbójúlé àtọ̀hún àti gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ ọlọ́run ó bà sí wọn jẹ́. Professor náà yóò bẹ̀rẹ̀. Lọ́rin padà tí bó ṣe wà kò sí àgbálẹ̀ kankan fún lọ́rin bá ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí o nínú ìlú kan. wọ́n ní wọ́n ti dájọ́ rẹ̀ pé lọ́yà rẹ̀ sọ wípé kẹ́sì àbúrọ̀bọ̀nì ló pa Absor pé owó ìnàkí wọ́n bá bẹ̀ kí wọ́n bẹ̀rù Ọlọ́run o kí wọ́n try kí wọ́n bẹ̀rù Ọlọ́run tó bá gbọ́ ti gbowó kọ́yà tètè dá owó padà kọ́yà tètè ṣe kíni kó tètè dá owó padà torí tí a bá ti ṣe kíni yìí tí àbúrọ̀bọ̀n bá lọ just like that Ìlọrin yóò lè ní ìkankan mọ́ o kò sí ìkankan tí mo fẹ́ tí ó ṣe ọwọ́ wo àbúrọ̀bọ̀n bó ṣe mọ́ aṣọ rẹ̀ mọ́ ó kẹ́yà ṣí ẹ̀ tí mo sọ yìí ó jẹ̀bẹ̀ ta jẹ̀bẹ̀ rẹ̀ fún ẹ̀ ó fẹ́jì wọ́n wọ̀ bó ṣe wọnú mọ́tò bí wọ́n ní confidence lọ́yà rẹ̀ wọ́n ní pé ìnàkí lòun owó ìnàkí ni ẹ̀dọ́kùn torí Ọlọ́run ẹ wo owó mi lẹ́lẹ̀ wà bẹ̀ ẹ̀yà kẹ́yà sọ ẹ̀yà bí àbúrò bọ́dà bóyá ẹ̀dọ́kùn torí Ọlọ́run ìwọ́n bẹ̀ bẹ̀ bó ṣe yẹ lórí lọ́yà tó dé ọwọ́ nàkí. Just my good people, we are still in Ilorin. Please, share program yẹn jọ̀ọ́. Ẹjọ́ gbogbo ẹ̀yin press, gbogbo ẹ̀yin pressman, ẹjọ́ ẹjà fún wa, ẹ jẹ́ kí ìdájọ́ òdodo wà. Ẹ wo Rahman ti Ọ̀ṣun yẹn náà tí wèrè tó lọ pààyàn ní hòtẹ́ẹ̀lì ẹ̀ olórí burúkú ó tán ti ń ṣe iṣẹ́ burúkú ìtìpẹ́ and the same thing Rahman wèrè ilé pààyàn yìí náà ẹ jẹ́ kí ìdájọ́ òdodo wà tí ìdájọ́ òdodo bá sí kò sí kankan lọ́rí o kò sí kankan lọ́rí àwọn àfọ àwèrè ẹ̀ ń pọ́n lọ́rí ẹ jẹ́ ká ṣe òótọ́ ìdájọ́ òdodo ẹjọ́ àrọ̀ yìí ẹ̀yin pressman ẹjọ́ ẹ̀yin náà ẹ dúró fún wa ká léèyàn kan ọlọ́ọ̀la ní ọmọ áfíríkà tán pa iná kò léèyàn bàbá ẹ̀ olówó ìyá olówó wà á fẹ́ ìdájọ́ òdodo láti ọ̀dọ̀ gọ́vnà àti ọba Ìlọrin ẹjọ́ ìlú Ìlọrin kò ní bàjẹ́ o ìlú Ìlọrin ò ní bàjẹ́ o ẹjọ́. So my good people, we are still in Ilorin. Please help me share this program. Ẹ share program mi ẹjọ́ lọ fà gan. Ìlú Ìlọrin láti wà lórí ọ̀rọ̀ Abdulrahman Alápàtà ní ìlú Ìlọrin, Abdulrahman Bello Alápàtà ní ìlú Ìlọrin. Apàyàn. Ṣẹ̀rẹ̀ báyìí. Wọ́n láwọn ń fẹ́ ìdájọ́ òdodo ní ìlú Ìlọrin. Ẹ̀yin ọmọ Nàìjíríà bá share program mi ẹ jẹ́ kó lọ fà. Ẹ jẹ́ kó débi tó yẹ kó lọ. Olórí ikú ni bàbá yẹn. Ẹ jẹ́ kó lọ bó ti yẹ kó lọ. Ẹ bá share program mi. Let's go. So thank you so much. Wọ́n ti sún ẹjọ́ yẹn di on 28th of this month, 28th May 2025. I mean 28th of this month, February. I'm sorry. March. No, we're in March. What is the 28th March. 28th March 2025. So we are meeting again. March la báyìí. March la wà yìí, oṣù kẹta la wà yìí. Wọ́n ti sún ẹjọ́ yẹn sínú oṣù kẹta náà ní 28th. Ẹ jẹ́ ká tún pàdé fún updates. Thank you so much. Please help me share this program. We love you all. Thank you. Sókè. Òun lẹ gbọ́ yẹn o. Ohun tá a rí nìyẹn ò la mú wá fún yín o.
ohun tá a rí wò, ohun tá a rí gbọ́, ohun tá a rí gbọ́ nìyẹn o. Wọ́n ní ọwọ́ ìnàkí ni wọ́n rí o. Ọwọ́ ìnàkí. Wọ́n ní ọwọ́ ìnàkí ni wọ́n rí o nínú òkòkò ọbẹ̀. Ràmọ́nì tí wọ́n ní wọ́n rí níbi tó ti ń ṣe ìfúnjẹ, tó ti ń ṣe ìfún ọmọ, ìfún girlfriend ẹ̀, tó ti ń ṣe ìfún ẹ̀, tó ti ń bọ̀, tó fi ń ṣe pepper soup jẹ nínú ilé. Kò láwá gbọ́ lè ní sí tán ní wọ́n ní ìfún ìnàkí ló ń jẹ o, pé ọwọ́ ìnàkí ni wọ́n rí nínú ilé Ràmọ́nì. Ṣé lóòótọ́ ni? Ẹ ti ní ẹlẹ́fẹ́ da ọwọ́ rú náà lórí ọ̀rọ̀ iná àbí? Ẹ̀yin ẹni bí wọ̀nyí. Ẹ ti fẹ́ da ọwọ́ rú. Ibo lẹjọ́ tí ìdé tẹ́ ti fẹ́ da ọwọ́ rú? Tó bẹ́ẹ̀. Gbogbo ọmọ Yorùbá, gbogbo àgbáyé sọ fún yín pé wọn bí yín re. Tó bẹ́ẹ̀ kẹ́ dọwọ́ rú. Ẹni tó sọ tó ní orí wà ní ìlú Ìbàdàn, ó ní Ìbàdàn ni orí ti dé o, pé orí ti fẹsẹ̀ rìn dé Ìbàdàn. Tí wọ́n rí ọwọ́ bílé ọwọ́ ọmọ ènìyàn tó ní ìka mẹ́fà, ìka márùn-ún. Ọmọ ènìyàn tó ní ìka márùn-ún. Ẹ ti sọ pé ọwọ́ ìnàkí lẹ rí nínú ìkòkò ọbẹ̀ yìí, ìkòkò ọbẹ̀ Ràmọ́nì. Tọ́, òun lẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wa. Ìwòye lórí ọ̀rọ̀ yìí, ẹ bá wa tẹ̀ sí comment section. Ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Ẹ drop comment yìí. Bó bá ṣe ń lọ, á ti máa jẹ́ kẹ́ gbọ́. Àní ṣàṣetì o. Wọn ò ní gé orí ọmọ wa o. Wọn ò ní sọ ọwọ́ ọmọ wa dọwọ́ ìnàkí o. Wọn ò ní ṣe fún ọmọ yín jẹ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, orí yín ò ní gbàbọ̀dé o. Mo kí yín lógúnlógún, mo kí yín lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ má dẹ̀ gbàgbé rálì wa tó ń bọ̀ lọ́nà. Rálì ń bọ̀ o, kì í ṣeré o, ó máa láòdù gan-an ni o. Rálì ń bọ̀ lọ́nà o. Wọ́n ń kùkù ẹ̀ lọ́wọ́ ni o. Tí déètì bá ti jáde, a máa tẹ̀ sórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni, déètì bá máa jáde, a máa tẹ̀ sórí afẹ́fẹ́. Ẹ máa gbọ́ lórí Yorùbá World Media. Àbórí ìkànnì Koiki Media, òun náà lẹ́ ń wò yẹn. White Lion lẹ́ ń wò yẹn tó ràn ya anybody. Tí kò rán any born bastard. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kí sáà ti máa gbọ́. Tí kò rán any born bastard tó ràn yín níṣẹ́. Ẹ máa fetí sílẹ̀ lórí àwọn ìkànnì wa. Ẹ máa gbọ́ náà lórí Àkàlàmàgbò TV show. Ó ti yé yín. Ẹ ṣáà ti máa gbọ́. Mo kí bàbá wa olóyè Májàsọ́lá Ìgbòho ṣá. Àwọn tí máa yù. Àwa Arsenal làwa o, àbá ẹ máa fọ̀. A máa meet ní ṣọ́ọ̀lá àbí Sunday la máa meet. Arsenal máa yù. Ẹ máa ríran wò. Olóyè, ẹ máa retí fídíò tá a máa ṣe fún yín. Arsenal máa bojú yín jẹ́ ni. Ẹ gbàgbé mo yé sọ. Ọ̀rẹ́ tì ní àní ẹ̀ ní lá fún. Ẹ bá wa subscribe sórí ìkànnì. Ó dàárọ̀.